àwọn àgbààgbà nílẹ̀ Ìbàdàn, àwọn baálẹ̀, àwọn mágàjí tí wọ́n sì fún kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó ní èsì padà. Mo mú wá fún yín lórí ètò tá a ṣe lánàá lórí ìwòye. Mo sì ní kẹ́ ẹ fi èrò àti ìwòye ti yín kẹ́ ẹ fi ṣọwọ́ sí wa. Màá wá mú èrò àti ìwòye àwọn èèyàn tí wọ́n ti fi ṣọwọ́ sí wa, màá mú wá fún yín tí a jọ gbọ́. Bákan náà, ní ìmúrasílẹ̀ ọdún Ṣàngó lágbàláyé eléyìí tó máa ń wáyé lọ́dọọdún ní ìlú Ọ̀yọ́ Aláàfin. Tọdún yìí máa wáyé, ó máa bẹ̀rẹ̀ láti ọjọ́ 7 títí di ọjọ́ 16 oṣù kẹjọ ọdún tá a wà yìí, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi síta. Kí wá ní ọ̀rọ̀ tó jáde láti ààfin kábíyèsí ọba ikú bàbá yèyé ọba Bímbọ́lá Akeem Ọwọ́adé Aláàfin tìlú Ọ̀yọ́? Màá mú wá fún yín tí a jọ gbọ́ tá a bá wọnú ètò lọ. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá, tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó tóbi ni, ó kéré ni, kò ní jẹ́pin wa lágbára Adẹ́dàá. Àwọn àgbàlagbà wọ́n ní ọwọ́ tó bá ṣẹ́kù sí ló yẹ kó jọ bẹ̀rẹ̀. Àwa àti yín àní ṣàṣe dànù, àní ṣàṣe rí, àní ṣàṣe jẹ. Ọwọ́ wa báyìí láfi gbàrí ayé wa láṣẹ Elédùmarè. A mọ̀ lọ́rẹ́ o, a mọ̀ bọ̀rẹ̀ torí pé ìkọ́ kìí kọ́bálá, ìtàkùn kìí tàkùn kìí kéjò lẹ́sẹ̀. Àyín lọ, àyín bọ̀ lọ́wọ́ yẹnu. Fíní ládìẹ tó pè má bọ̀. Àwa àti yín a mọ̀ lọ́rẹ́, a mọ̀ bọ̀rẹ̀ o. Àwọn ajógún wọn ò ní lágbára lórí ìṣẹ̀dá wa. Lórí ètò tí mo ṣe lánàá, àkọ́kọ́ mo ṣe àdéhùn fún yín wípé màá mú àwọn àlàkalẹ̀ ètò gẹ́gẹ́ bí ayẹyẹ ìkẹyìn fún kábíyèsí ọba Owólabí Ọlákùlẹ́yìn Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí wọ́n dágbére fáyé tí wọ́n lọ bá àwọn baba ńlá wọn. Àtẹ̀jáde ti jáde, ìyẹn àtẹ̀jáde tó ṣàlàyé bí ètò ẹ̀yẹ ìkẹyìn yẹn bí yóò ṣe wáyé fún kábíyèsí. Màá mú wá fún yín tá a bá wọnú ètò lọ. Lónìí náà ni o, lórí ètò yìí. Ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ mú wá, ó náà ni ìwòye àwọn aráàlú lórí ọ̀rọ̀ tí kábíyèsí ọba Olúwo tìlú Ìwó tí wọ́n sọ nípa eégún olóòlù nílẹ̀ Ìbàdàn, tí àwọn àgbààgbà nílẹ̀ Ìbàdàn, àwọn baálẹ̀, àwọn mágàjí tí wọ́n sì fún kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó ní èsì padà. Mo mú wá fún yín lórí ètò tá a ṣe lánàá lórí ìwòye. Mo sì ní kẹ́ ẹ fi èrò àti ìwòye ti yín kẹ́ ẹ fi ṣọwọ́ sí wa. Màá wá mú èrò àti ìwòye àwọn èèyàn tí wọ́n ti fi ṣọwọ́ sí wa, màá mú wá fún yín tí a jọ gbọ́. Àtàwọn nǹkan míì tí a fẹ́ mú wá, a lè má mẹ́nu bà ohun tí ó ṣẹlẹ̀ nílùú Ghana, lórílẹ̀‐èdè Ghana, tí àwọn ọmọ orílẹ̀‐èdè Ghana tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣèwọ́de ìfẹ̀hónúhàn tí wọ́n ń pariwo pé kí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ń gbé, tí wọ́n wà nílùú Ghana, lórílẹ̀‐èdè Ghana, pé ó ti tó gẹ́, pé ooru àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà má wọn, pé káwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kan máa lọ sí orílẹ̀‐èdè wọn, kan fi orílẹ̀‐èdè àwọn sílẹ̀. Wọ́n ṣe ìwọ́de yẹn tí wọ́n sì gbé oríṣiríṣi pátákó ìwọ́de ìfiléwọ́ tí wọ́n fi ń fi ẹ̀hónú wọn hàn, tí wọ́n kọ́ sí wọn. Oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n fi ń kan àwọn orílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní ọ̀daràn làwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà, pé wọ́n ń gbé àwọn ọmọ àwọn pa, wọ́n ní wọ́n ń gbalẹ̀ àwọn, wọ́n ní wọ́n ń ṣòwò nàbì àtàwọn ẹ̀sùn míì tí wọ́n fi kan àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà. Kí ni ìròyìn sọ, kí ni ìròyìn wí? A mú wá fún yín àti èrò ìwòye àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà káàkiri àgbáláyé tá a bá wọnú ètò lọ. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún ká wò ó, ká gbọ́n tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé, ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ má ti lọ o, a sì wà lórí ètò, à ń padà bọ̀. Tí wọ́n ti fi dá ọ lójú
wípé fibroid ní dọ̀ láàmú, tàbí wọ́n ti ṣe operation rí ó tún wá padà. Mo láyọ̀ láti sọ fún ọ wípé ọ̀nà àbáyọ wà fún ẹ pẹ̀lú ewé àtegbò tí àwọn baba ńlá wa máa ń lò láti máa fi kojú àwọn àìsàn eléyìí tí a lè fojú rí tó máa ń wà nínú kó tó di wípé oògùn òyìnbó dé, kó tó di wípé òyìnbó gbé iṣẹ́ abẹ dé. Bóyá wọ́n wá ti kẹ́fù pé o ní fibroid, bóyá ó ti pẹ́ tàbí o ṣẹ̀ṣẹ̀ kẹ́fù, wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ fún ọ pé fibroid ni. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń wò rẹ̀ o ní kó o pè. Bóyá wọ́n ti sọ operation rí tàbí wọ́n ti sọ operation rárá, ṣùgbọ́n ti fi dá ọ lójú pé fibroid ó ń dọ̀ láàmú, pé fibroid ó wà nínú ara rẹ̀, ó wà nílé ọmọ rẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń wò lójú móhùnmáwòrán yẹn ni kó o pè, kó o bá wọn sọ̀rọ̀. Ọ̀nà àbáyọ wà lẹ́ẹ̀ni sọ operation. Bóyá wọ́n dẹ̀ ti sọ operation, pé nọ́mbà yẹn, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn, o sì mọ̀ wípé bí àwọn kan ṣe ń dúpẹ́, tiẹ̀ náà yóò já sáyọ̀, ìwọ náà ó sì padà dúpẹ́ lórí ọ̀rọ̀ fibroid. Ẹ pe nọ́mbà yẹn kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀, ayọ̀ ni ó já sí. Ìwọ náà ó fi yún soyún, ó sì fi ẹ̀yìn rẹ gbọ́mọ pọ̀n lágbára dẹ́dàá láṣẹ Èdùmàrè. Ẹ káàbọ̀ padà. Ẹ jẹ́ ká máa sọ fún yín pé ẹ̀yin náà láǹfààní láti wá ṣe ìkéde àti ìpolówó ọjà yín lórí ìkànnì yìí. Kẹ́ ẹ gbé tẹ́ ń tà wá, kí lẹ̀yin ń ṣe, kí lẹ̀yin ń tà, okòwò lẹ̀yin yàn láàyò, tẹ́ ẹ fẹ́ kí aráyé gbọ́, tẹ́ ẹ fẹ́ kí àwọn èèyàn mọ̀, kí wọ́n bá fi owó ńláńlá kan wá fi rajà lọ́wọ́ yín. Ẹ pè wá, ẹ bá wa sọ̀rọ̀, àwọn bá yín fọn rere rẹ̀, á bá yín kéde rẹ̀, á sì bá yín polówó sí ọjà, ilé-iṣẹ́ àti okòwò tẹ́ ń ṣe. Ẹ pè wá, ẹ bá wa sọ̀rọ̀, ẹ darapọ̀ mọ́ àwọn olóríire tí wọ́n ń polówó ilé-iṣẹ́ àti okòwò wọn lórí ìkànnì yìí, pàápàá jùlọ lórí ètò tá a pè ní ìwòye. Ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń wò wá, ni wọ́n ń gbọ́ wa káàkiri àgbáláyé. Ẹ bá wa sọ̀rọ̀ ká jọ sọ bí yóò ṣe rọrùn fún yín, bí yóò ṣe rọrùn fún àwa náà tí a sì jọ là tá jọ farasa jébí sẹ́sẹ́ fún. Gẹ́gẹ́ bí a ṣe wá pàjùbà rẹ̀, mo ní mo fẹ́ mú àwọn àlàkalẹ̀ ètò bí wọ́n ṣe ṣe ẹ̀yẹ ìkẹyìn fún kábíyèsí ọba Owólabí Ọlákùlẹ́yìn tí wọ́n dágbére fáyé, tí wọ́n lọ bá àwọn baba ńlá wọn. Gẹ́gẹ́ bó ṣe tẹ̀ wá lọ́wọ́, program of event ní ọjọ́ kẹrin, ọjọ́ ajé ọjọ́ kẹrin, ọjọ́ Monday oṣù kẹjọ ọdún tá a wà yìí, ó ní ètò yẹn ó bẹ̀rẹ̀, ètò yẹn ìkẹyìn fún kábíyèsí. Nítorí máa wáyé ní ọjọ́ kẹrin oṣù kẹjọ ní eré ìdárayá table tennis tí wọ́n pe àkórí rẹ̀ ní Ọba Olúbàdàn table tennis tournament preliminaries, tó máa wáyé ní table tennis hall ní Lẹ́kan Sàlámì stadium Adámàsìngbà nílùú Ìbàdàn. Aago 10 àárọ̀ òun ni ètò yẹn máa bẹ̀rẹ̀. Tó bá wá di ọjọ́ Thursday ọjọ́ 5 oṣù kẹjọ ọdún tá a wà yìí, òun ni Olúbàdàn Ọlákùlẹ́yìn football cup semi-final ló máa wáyé ní Olúbàdàn stadium nílùú Ìbàdàn láago 2 àti aago 4 ìrọ̀lẹ́. Òun ni ó máa wáyé lọ́jọ́ Wednesday ọjọ́ 5 oṣù kẹjọ àbíjọ́ kẹfà ẹnu mi àgò, lọ́jọ́ Wednesday ọjọ́ 6 oṣù kẹjọ ọdún tá a wà yìí, òun ni ọba Ọlákùlẹ́yìn table tennis tournament final òun ló máa wáyé. Ìyẹn àṣekágbá fún ti ìdíje table tennis eléyìí tó máa wáyé ní table tennis hall ní Lẹ́kan Sàlámì stadium Adámàsìngbà nílùú Ìbàdàn. Aago 10 òun náà ni ìyẹn máa wáyé. Tó wá di ọjọ́ Wednesday yẹn kan náà, ó ní football competition final ló máa wáyé tí wọ́n pè ní Olúbàdàn Ọlákùlẹ́yìn football cup final. Ó máa wáyé ní Olúbàdàn stadium nílùú Ìbàdàn ní aago 3 ọ̀sán. Ó ní ìyẹn máa wáyé. Tó bá wá di ọjọ́ Thursday ọjọ́ 7 oṣù kẹjọ ọdún tá a wà yìí, ó ní service of song, ìyẹn ó máa wáyé service of song ó máa wáyé ní Olúbàdàn Palace Òkè Àrẹ̀mọ ní ìlú Ìbàdàn láago 4 ìrọ̀lẹ́ nìyẹn máa wáyé. Funeral service ó máa wáyé ní ọjọ́ 8 oṣù kẹjọ
ọdún 2025 tá a wà yìí ní ilé ìjọsìn Cathedral of St. Peters Àrèmọ nílùú Ìbàdàn láago 10 àárọ̀ òun ni funeral service òun ló máa wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe fi síta. Òun náà ni ẹgbọ́ tí a mú wá fún yín yẹn, léyìí tó ń túmọ̀ sí wípé nínú oṣù kẹjọ òun náà ni ètò ẹ̀yẹ ìkẹyìn fún kábíyèsí ọba Owólabí Ọlákùlẹ́yìn Olúbàdàn tilẹ̀ Ìbàdàn òun ló máa wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe fi síta. Ẹ wá jẹ́ kí n mú ìwòye àti èrò àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ jẹ́ kí n mú wá fún yín lórí ọ̀rọ̀ tí kábíyèsí ọba Olúwo tilẹ̀ Ìwó tó sọ nípa eégún olóòlù nílẹ̀ Ìbàdàn, tí àwọn àgbààgbà nílẹ̀ Ìbàdàn, àwọn bíi Balógun, àwọn bíi Mọ́gàjí àtàwọn baálẹ̀ tí wọ́n sì fún kábíyèsí ọba Olúwo lé sí ọ̀rọ̀. Wọ́n mú wá fún yín lórí ètò lánàá, wọ́n wá sọ wípé kẹ́ ẹ fi ọ̀rọ̀ àti òye ti yín kẹ́ ẹ fi ṣọwọ́ sí wa. Àwọn èèyàn ti fi ọ̀rọ̀ àti òye wọn ṣọwọ́ sí wa, ẹ jẹ́ ká mú wá fún yín. Mrs. Rabiat Sulaiman, àwọn ní this olóòlù almost killed me in Ibadan in 2010 when I was very young then, but alhamdulillah I'm still alive. Gẹ́gẹ́ bí wọ́n ti fi ṣọwọ́ nìyẹn tiwọn. Mrs. Victoria Toyin, àwọn ní what concern Olúwo with olóòlù is what I don't understand. Okay. Mrs. Adebukola Muritala, àwọn ní masquerade that will come out and women and girls must not see it and some people are still supporting this type of evil in the name of hatred against Olúwo. It is well some tradition needs to be cancelled ASAP. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Adebukola Muritala nìyẹn. Olúwo won't apologize because he's saying the poor fact. If Olóòlù no wan see woman, make he enter forest. Okay o. Abe Dixon, àwọn ní Olóòlù and Olúwo is almost the same thing. Àbáyọ̀mí Oríyọ̀mí, àwọn ní some of these Yoruba kings who accepted foreign religions play a betrayal role in Yoruba slavery and colonization history. It reminds us of how, in the past, some Oba worked together with foreigners to enslave and colonize our people for personal gain. Instead of protecting our traditions and culture, they allow outside influences to harm our land and our people's way of life, while they also cause serious problems. In particular, they sometimes supported systems that oppressed our people. In the past, some kings trying to gain favor with foreign powers or religious groups allow our people to be used in slavery and other forms of unfair treatment. By ignoring or supporting this injustice, they betray the trust of their subjects, putting political and religious interests above the freedom and dignity of the people. This led to suffering that affected many generations of Yoruba till now. Today, a similar pattern continues, but in a different form. Modern systems hiding behind religions and spirituality still exploit and control our communities. Some so-called religious groups are more interested in making money or gaining political power, keeping many of us dependent, divided and unequal. If we don't recognize this new kind of hidden slavery and stand against it, we risk losing our independence and cultural identity forever. In some countries like Saudi Arabia and Israel, religious tourism brings in billions of dollars every year as millions visit their holy sites. This shows how powerful religion can be in generating wealth and influence. It is time for us to come together and take action. We must challenge this disguised form of oppression, reclaim our traditions, and protect our sovereignty. We need to be aware of what threatens our values and unity and work to secure our future. Only by raising awareness, staying strong, and acting as a community
Can we break free from this cycle? The moment to stand up is now. Our freedom and dignity depend on it. Gẹ́gẹ́ bí èrò Mr. Àbáyọ̀mí Oríyọmí ní tiwọn nìyẹn. Ẹ jẹ́ ká wo ohun tẹ́lòmíì sọ. Ọlárewájú Ọ̀kanlọ́mọ Àkàndé àwọn ní Ṣèyí Mákindé is ready to deal with those ẹlẹ́bọ this year. The possible brainchild àwọn if we find out who Olúwo is, he might be an Ìgbìrà man. Oríṣiríṣi náà ni àwọn èèyàn ti fi sọwọ́ sí wa tẹ́ ẹ ti gbọ́ tí àmúwá fún yín yẹn lórí ọ̀rọ̀ tí Olúwo sọ nípa Egungun Olóòlù nílẹ̀ Ìbàdàn. Èrò papọ̀ ìwòye kí papọ̀ lórí ọ̀rọ̀. A rí àwọn tí wọ́n ní tí Olúwo ń sọ pé ń tọ́ dáa nítorí pé òòṣà tàbí àṣà tí ó bá ti ṣe àpọ́nlé ẹ̀tọ́ tí ọmọnìyàn ní lábẹ́ òfin pé kì í ṣe àṣà gidi, kì í ṣe àṣà tó dáa. Pé èwo ni kí eégún jáde kó lóun fẹ́ rí obìnrin nílùú? Ṣé obìnrin ṣe ọmọ ìlú ni? Àbí kò sí ẹ̀tọ́ fún obìnrin lábẹ́ òfin láti rìn láti jáde? Pé irú yẹn ò dá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Olúwo sọ. Àwọn kan support wọn pé ọ̀rọ̀ gidi ni Olúwo sọ. A sì ráwọn míì náà tí wọ́n sọ wípé ọ̀rọ̀ rírùn, àìbọ̀wọ̀ fáṣà, àìbọ̀wọ̀ fún ìṣe ilẹ̀ Yorùbá ni ọ̀rọ̀ tí kábíyèsí Olúwo ń sọ wípé ó kù díẹ̀ káàtó fún Olúwo torí pé àṣà ìṣe ilẹ̀ Yorùbá oní kábíyèsí jọba lé lórí. Ẹ̀yin náà gẹ́gẹ́ bí ẹnìkan kí lè rò tiyín, kí ni ìwòye tiyín? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ wá jẹ́ kí n mú èrò àti ìwòye àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípa ìwọ́de tí àwọn ọmọ orílẹ̀-èdè Ghana tí wọ́n ṣe tí wọ́n fi ń pariwo pé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbé ní orílẹ̀-èdè Ghana pé kí wọ́n máa lọ sílùú wọn pé ó ti tó gẹ́ pé ooru àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mú àwọn látàrí àwọn àṣemáṣe àwọn ìwà bàjẹ́ tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń wù ní orílẹ̀-èdè wọn, ìyẹn orílẹ̀-èdè Ghana. Wọ́n sì wọ́de yẹn ní ọjọ́ Monday. Àwọn èèyàn wá ti fi èrò àti òye tiwọn wọ́n ti fi ṣọwọ́ sí wa. Ẹ jẹ́ ká mú wá fún yín gẹ́gẹ́ bí wọ́n ti fi ṣọwọ́ sí wa ká jọ gbọ́. Mr. Ìbírónkẹ́ Ọládùnní àwọn ní 20 years pounded yam hot like fresh. Princess Ọmọ́tóyọ̀sí àwọn ní pack your loads and leave Ghana if you are in Nigeria in Ghana. Wọ́n ní pàṣán tá a fi nà ìyáálé ó ń bẹ lájà fún ìyàwó. Afọlábí Nurudeen Tóyìn àwọn ní ó ti ẹ̀dá báwọn Nigeria must go ẹ̀san dé. Jésù ń bọ̀ àyànfẹ́ àwọn ní ẹ jẹ́ kí gbogbo wa ròpin kí a gba ara wa lọ́wọ́ àwọn olórí burúkú àwọn ìjọba òsì tí wọ́n ń ṣe ìṣèjẹgúdújẹrá lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn náà ni wọ́n ń lé àwọn ọmọ Nàìjíríà kiri. Adébọ̀wálé Adétúnmiṣe àwọn ní ṣe rojú ayé lóde báyìí ọmọ Nàìjíríà. Àwọn ìran tí ń bá wa so bàtà nígbà kan wọ́n ti wá di ọ̀gá lónìí báyìí. Àwọn olówó nàbì nígbà kan rí ti wá dọ̀gá lónìí nítorí àìròtì ìran tí ń bọ̀ lẹ́yìn àwọn ìwà àìnáni ọmọlàkejì àti àjẹbánu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó wà lọ́wọ́ àwọn olóṣèlú wa. Tó wá tán báyìí gbogbo àgbáyé ló wá ń bínú wa báyìí. Ǹjẹ́ kò yẹ ká ronú báyìí ẹ̀yin olórí wa nítorí pé ọ̀la ẹ̀dá ènìyàn ṣe pàtàkì. Ẹ wo ìlú Ghana nígbà kan rí. Ó lágbára o. Òótọ́ ọ̀rọ̀ ni bàbá yìí sọ. Wọ́n ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ló wá ń bínú wa ni wọ́n ń lé wọ́n sọ̀tẹ̀ wa ni wọ́n ń bí wa ni wọ́n ń lé wa dànù kúrò nílùú wọn. Tẹ́ ẹ bá sì gbà pé tẹ́ ẹ bá rántí kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè Ghana nìkan onírú nǹkan báyìí ti wáyé ní nǹkan bí olóṣù kan sí méjì sẹ́yìn náà ni àwọn orílẹ̀-èdè Ghana àti àwọn orílẹ̀-èdè Ghana orílẹ̀-èdè United States ó ní wọ́n lé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dànù kúrò nílùú wọn. Àwọn nǹkan yìí
ó ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀ Nàìjíríà torí pé tí orílẹ̀-èdè tiwa náà bá dúró re tá a bá dáa ni tí àwọn adarí wa bá ṣèjọba bó ṣe tọ́ àti bó ṣe yẹ tí wọ́n ń lo àwọn nǹkan tá a ní lórílẹ̀-èdè Nàìjíríà àwọn nǹkan àlùmọ́ọ́nì àwọn nǹkan èso ẹ̀múṣagbára tá a ní lórí Nàìjíríà tán bá lò bó ṣe tọ́ àti bó ṣe yẹ tán bá tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe gbogbo sectors pé irú pé à ń jáde lọ sórílẹ̀-èdè mi lọ mọ́ wáṣẹ́ tàbí lọ mọ́ ṣokòwò tàbí lọ mọ́ wá bí ilé ayé ó ṣe dáa pé kò ní mọ́ wáyé kí là ń wá ká sígbẹ́ àti là àti lówó àti lọ́lá àti lọ́rọ̀ àti gbégbé ayé rọrùn òun náà ni àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà ń fi orílẹ̀-èdè wọn sílẹ̀ sí tí wọ́n ń lọ sí orílẹ̀-èdè míì ṣùgbọ́n tó orílẹ̀-èdè Nàìjíríà bá dáa tó bá dúró re tí àwọn ìjọba wa tí wọ́n ṣe ètò ìmáyédẹrùn máyégbẹdẹmukẹ tí wọ́n ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà wọn ò ní nílò láti lọ mọ́ wá gbégbé ayé wọn ó sì rọrùn bí wọ́n sì gbégbé ayé ayọ̀ àtàlàáfíà wọn ò ní mọ́ wá lọ sí orílẹ̀-èdè míì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ fún wa eléyìí náà tó rònú fún àwọn adarí wa lórílẹ̀ Nàìjíríà ó tó rònú ó tó kí wọ́n rò ó kí wọ́n sì pìwàdà kí wọ́n ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ kí wọ́n jẹ́ kí ìṣèjọba orílẹ̀ Nàìjíríà kó jẹ́ eléyìí tí ó máa mú àyípadà rere bá ìgbé ayé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ò ní máa sí wípé àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà ń fi orílẹ̀-èdè sílẹ̀ lọ sí orílẹ̀-èdè míì láti lọ mọ́ wá jíjẹ mímu bí ìgbé ayé wọn ó sì rọrùn káàkiri. Ó dọwọ́ ẹ̀yin ìjọba wa ó dọwọ́ ẹ̀yin adarí ó dọwọ́ ẹ̀yin olóṣèlú ó dọwọ́ ẹ̀yin alákòóso ẹ gbà wá ẹ bá wa sí orílẹ̀ Nàìjíríà yìí kó rọrùn kó dùn ún gbé fún tẹrú tọmọ torí pé tá a bá sọ nípa àwọn orílẹ̀-èdè tí Ọlọ́run kẹ́ tí wọ́n ní nǹkan àlùmọ́ọ́nì tí wọ́n ní nǹkan ìmúṣagbára ìmúṣọrọ̀ ajé tí ọrọ̀ ajé wọn ò fi dúró re tí ó fi dáa tó jẹ́ pé àwọn orílẹ̀-èdè míì gbọ́dọ̀ wá máa pé wá wò ọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run kẹ́ wa gbogbo nǹkan tá a ní láti fi gbégbé ayé rọrùn gbé ayé gbẹdẹmukẹ tí ó kárí tí ó tún ṣẹ́kù òun ni orílẹ̀-èdè Nàìjíríà ní Ọlọ́run fún wa lórí Nàìjíríà ṣùgbọ́n àìsí adarí rere àìsí adarí dáadáa òun ló ń dà wá láàmú tó sì jẹ́ pé ó ń ṣe àkóbá ó tó ń ba oko orílẹ̀ Nàìjíríà jẹ́ ni káàkiri àgbáláyé irú ẹ̀ náà lélẹ́yìí tó ṣẹlẹ̀ nílùú Ghana yìí ìlú Ghana tó jẹ́ pé mo sì rántí ní ọdún 1983 àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lé wọn dànù ni pé káwọn náà padà sórílẹ̀-èdè wọn látàrí pé wọn ò níwèé ìgbélòó tí wọ́n sì wá ń sọ̀rọ̀ ajé lórí Nàìjíríà nígbà náà nígbà ayé Ṣàgàrí ní ọdún 1983 nígbà yẹn tó wá jẹ́ pé irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ tí wọ́n ń wọ́ ọrọ̀ ajé wá sórílẹ̀-èdè wa nígbà náà ló wá jẹ́ pé àwọn náà ni wọ́n tún wá ń lé wa dànù kúrò lórílẹ̀-èdè wọn ní báyìí nígbà tó jẹ́ pé wọ́n mójútó orílẹ̀-èdè wọn wọ́n ṣe ìjọba orílẹ̀-èdè wọn dáadáa ló jẹ́ kí irú yẹn wáyé orílẹ̀ Nàìjíríà bá dúró re ni kí ni àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà kí ni wọ́n máa wá lọ sí orílẹ̀-èdè Ghana ṣùgbọ́n ọwọ́ ẹ̀yin adarí wa ẹ̀yin olórí wa ẹ̀yin olóṣèlú wa òun náà ni ọ̀rọ̀ yìí wà ẹ gbé yẹ̀wò kẹ́ ẹ sì ṣe àtúnṣe tó bá tọ́ àti àtúnṣe tó bá yẹ ẹ bá ní pín ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáyé kó lè rìn jìnnà dáadáa tẹ́yìn náà bá wá ní nǹkan tẹ́ fẹ́ bá wa sọ ẹ pè wá ẹ jẹ́ ká mọ̀ ẹ̀rọ WhatsApp tí ẹ lò náà lẹ́wọ̀n lójú mú máwòrán yín yẹn á jọ sọ̀rọ̀ papọ̀ ẹ sì bẹ́ẹ̀ sí ń wò wá ẹ sì bẹ́ẹ̀ sí ń pọ̀ wá ẹ bá ní pín ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé kó lè rìn jìnnà dáadáa ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín títí ọ̀la tá tún pàdé lórí ètò ìwòye ọ̀rọ̀ èmi àti yín ò ní fi wá ṣàwátì o lágbára àdẹ́dá àmọ́ lọ́ọ́rẹ́ àmọ́ bọ̀rẹ̀ o torí pé ikọ́ kìí kọ́bálá ìtàkùn kítàkùn kéjò lẹ́sẹ̀ àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu fíní ládìẹ tó kọ ìmábọ̀ àwa àti yín àmọ́ lọ́ọ́rẹ́ àmọ́ bọ̀rẹ̀ àwọn ajógún wọn ò ní lágbára lórí ìṣẹ̀dá wa títí ọ̀la ọ̀hún rí àtayọ̀ kó máa bá wa gbé o ó dàbọ̀.